lórí ìdíje tó bá jẹ́ kó wá kírun lẹ́yìn tí kò ṣàlùwàlá wọ́n sì ṣàlùwàlá pẹ̀lú àníyàn pé ẹ tó kírun fún ọ lálùwàlá wọ́n ní mo ti lẹ́yìn ní ìmáàmù aṣọ fún ní pé à lápẹ̀lú ìmáàmù ní jẹ́ lábàlá tàbí ọwọ́ ní ìdàgbàsókè yẹ kọ́ wẹ̀ tàbí ìmáàmù ṣàlùwàlá ọgbà lọ́wọ́ kírun lọ́wọ́ sára àwọn àṣàlùwàlá tó kírun fún pé a òdìdí lábàlá o tàbí àkọwọ́ ṣàlùwàlá tí kò ṣàlùwàlá ni máa ti pé òun ti wọ tọ́lẹ́tì tó ti gbóhùn tó wá kí òun àgbàlá àkọ́kọ́ ló máa ti ìjẹ́dáwọ́ dáhùn bá padà ìdá padà òun ti á ti dá máa ní pẹ̀lú sí ẹni ọ̀rọ̀ dàbẹ̀ ọ̀rọ̀ àwọn. Ẹlẹ́kùn ọlọ́ba sọ àwọn ṣe ìwà lẹ́sọ̀ lórí ìpínlẹ̀ ìbéèrè. Náà wọ́n lẹ́sọ̀ àwọn Inshallah